ó mọ̀mọ́ ti tún ṣẹlẹ̀ o. ọ̀gá àjọ alámòjútó epo rọ̀bì tí Dangote ní kó wá sọ bó ṣe rí mílíọ̀nù 5 náírà owó tó fi ń rán ọmọ rẹ̀ lọ sílé ẹ̀kọ́ lókè òkun ó mà ti kọ̀wé fipò sílẹ̀ báyìí o. ọ̀gá àgbà àjọ NMDPRA tó ń ṣàbójútó kátàkárà epo rọ̀bì ní Nàìjíríà Farouk Ahmed tí Aliko Dangote tí ṣe olùdarí iléeṣẹ́ Dangote tó ní iléeṣẹ́ ìfọpo rọ̀bì tó wà nípínlẹ̀ Èkó fẹ̀sùn àjẹbánu àti kíkó owó ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà sí àpò ara rẹ̀ nìkan ti kọ̀wé fipò sílẹ̀ báyìí o. olùdámọ̀ràn rẹ̀ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ o nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó X rẹ̀ nírọ̀lẹ́ òní ọjọ́rú ọjọ́ 17 oṣù kejìlá. ṣáájú ní Dangote ti fi ẹ̀sùn àjẹbánu àti gbígbà bọ̀dẹ̀ fún ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà kan ọ̀gbẹ́ni Ahmed. ó ní ọrọ̀ ajé Nàìjíríà ń bàjẹ́ aráàlú ń dààmú lórí epo rọ̀bì ìjọba ń fowó ńlá ra epo tí a ní wọ Nàìjíríà ẹnìkan sì ń gba ibi epo náà gbà bọ̀dẹ̀ fún aráàlú ó ń fi owó ìlú gbọ́ bùkátà ara rẹ̀ nìkan. olórí iléeṣẹ́ Dangote sọ pé owó tó tó mílíọ̀nù 5 dọ́là ni Ahmed ń san fún iléèwé girama tí àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ń lọ ní Switzerland o. ó ní èyí tó kí àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣèwádìí ọ̀gá iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ epo náà. ó fi kún un pé àfi kí Ahmed fojú kan kóòtù o eléyìí tó ń rí sí ìhùwàsí ní Nàìjíríà kò sì ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà ibi tó ti rí mílíọ̀nù 5 náírà owó ilé ẹ̀kọ́ ọmọ rẹ̀ san bí kò bá jẹ́ pé owó ìlú ló ná. ẹ ó rántí pé ṣáájú ni NMDPRA ti ní àhesọ ọ̀rọ̀ àti ìbàjẹ́ lásán làwọn tó ń fẹ̀sùn kan Ahmed ń bá ká o. ẹ̀wẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ti forúkọ onímọ̀ ẹ̀rọ Saidu Aliyu Muhammed ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá o láti buwọ́ lù ú gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun àjọ NMDPRA. ààrẹ Muhammadu Buhari ló yan Ahmed sípò lọ́dún 2021 láti ṣàmójútó ẹ̀ka epo rọ̀bì ní Nàìjíríà. àkọ́ṣẹ́mọṣẹ́ tó ti pẹ́ lẹ́ka epo rọ̀bì làwọn méjèèjì o tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sípò yìí tó ń retí kí ilé asòfin àgbà buwọ́ lù ìyànsípò wọn. ìròyìn àjọjẹjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.